wẹ́rẹ́ báyìí ni ìròyìn ìbànújẹ́ náà ń ló já wọ agbo àwọn olórin ẹ̀mí orílẹ̀-èdè yìí nígbà tí gbajúmọ̀ olórin ẹ̀mí tó fi ìpínlẹ̀ Ondo ṣe ibùgbé ni èèyàn arábìnrin Yẹmí Adéọlá tó kú lójijì ní ẹni ọdún mọ́kànléní ogójì 41 years tó sì jẹ́ pé àṣírí tá a gbọ́ pupa okùnfà ikú ẹ̀ ó ní àìsàn ráńpẹ́ tí wọ́n ló ṣe láàrin ọjọ́ péréte. Ọjọ́ Ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ní ariwo ìbànújẹ́ náà jáde nígbà tí Yẹmí Adéọlá tó jẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí táwọn èèyàn máa ń pè káàkiri ìpínlẹ̀ Ondo tó kú lójijì tó sì jẹ́ pé háàháà làwọn èèyàn ń kọ nítorí pé obìnrin náà kò ṣàìsàn nǹkan òṣìṣẹ́. Èyí ló máa jẹ́ káwọn èèyàn máa béèrè pé kí wàá ní tó pa Yẹmí Adéọlá nítorí pé gbajúmọ̀ olórin tí nǹkan ò ṣe tí ó sì tó jẹ́ ọ̀dọ́ òun ni. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nígbà tí à ń bá àwọn tó súnmọ́ ọmọbìnrin náà tá à ń bá wọn sọ̀rọ̀ ìní wọ́n jẹ́ kó di mọ̀ pé ọmọbìnrin tí wọ́n tún ń pè ní Ẹniọbánkẹ́ náà ni wọ́n jẹ́ kó di mọ̀ àìsàn ráńpẹ́ àìsàn lọ́jọ́ péréte inú màmú èyí tó sì gbẹ̀mí ẹ̀ ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá. Tẹlifíṣàn Yorùbá ti gbọ́ pé nínú gbogbo ìparí oṣù karùn-ún tó kọjá yìí ó ní ọmọbìnrin náà ẹni ó tiẹ̀ ṣe ló kọrin káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára rẹ̀ èyí táwọn èèyàn kan sára sí tó sì ní lẹ́yìn ìgbà náà ni àìsàn bẹ̀rẹ̀ sí ní ṣe tí àìsàn náà ò sì pọ̀ rárá tó fi rán lọ sí ọ̀run àlèmábọ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ kan àti ọmọ méjì ò ní Ẹniọbánkẹ́ gẹ́gẹ́ bá ṣe máa ń pè Yẹmí Adéọlá ìlú fi sílẹ̀ sáyé lọ. Nígbà ayé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orin ìní ó kọ bẹ́ẹ̀ la gbọ́ pé orin 10 ìlú ti gbé jáde nínú èyí tí ipa tó pín wà ńbẹ̀, ọmọ mi wà ńbẹ̀, jẹ́ ń pè ọ́ wà ńbẹ̀, worship medley wà ńbẹ̀, praise medley wà ńbẹ̀, ìtàn mi àti fi ọmọ pọ́n mi lé pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀. Ní báyìí o ọ̀pọ̀ àwọn èèyàn ló ń dárò Ẹniọbánkẹ́ gidigidi báyìí tó sì jẹ́ pé inú ìbànújẹ́ làwọn ẹbí ará àti ọ̀rẹ́ iná wà báyìí nítorí tán ní ọ̀sẹ̀ díẹ̀ ló kù tí yóò ṣayẹyẹ ọdún mọ́kànléní ogójì 41 years of age tó ti ń múra gidigidi.